wọ́n bá eegun òkú gbígbẹ lókè àjà ilé Dauda Atọrẹ. Afurasí ọ̀daràn méjì kan, Dauda Rasheed ẹni ọdún 41 àti Kẹ́hìndé Ayọ̀adé ẹni ọdún 22 ti dèrò àhámọ́ àwọn ọlọ́pàá báyìí o. Eegun òkú gbígbẹ ni wọ́n bá lókè àjà ilé tí wọ́n ń gbé nílùú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé, ìyẹn Olúyọ̀lé Security Surveillance Team OSST, ni wọ́n gbọ́ pé àwọn afurasí yìí ní nǹkan àṣírí kan tó lòdì sófin lábẹ́ òrùlé wọn ni wọ́n bá lọ yẹ ilé náà wò lọ́jọ́ Ajé Monday tó kọjá yìí. Wọ́n sì bá àwọn eegun òkú lóríṣiríṣi níbẹ̀. Wọ́n lé eegun náà fi hàn pé obìnrin lẹni tí wọ́n kó eegun ẹ̀ pamọ́ náà máa jẹ́. Bí wọ́n ṣe mú wọn ni Kẹ́hìndé ti jẹ́wọ́ ní tiẹ̀ pé lóòótọ́ lòun àti Dauda tọ́jú àwọn eegun gbígbẹ náà sókè àjà torí àwọn ò tí ì pinnu ohun táwọn máa fi ṣe, àwọn sì ń ronú sí i lọ́wọ́ ni. Ó lábẹ́ igi mọ́ngòrò kan làwọn ti rí òkú obìnrin náà. Kì í ṣe òkú kan ṣoṣo ló wà níbẹ̀, ṣùgbọ́n nígbà tó jẹrà tán làwọn ṣa eegun ẹ̀ jọ táwọn sì tọ́jú ẹ̀. Dauda tó lọ́mọ bíbí òpópó Iyemọja nìbàdàn lòun náà jẹ́wọ́ pé àwọn jọ rí òkú obìnrin tí wọ́n kó eegun ẹ̀ ọ̀hún lábẹ́ igi ni. Ó láwọn lọ ṣiṣẹ́ oko kan lábúlé àjà ńlá ni lọ́jọ́ náà. Ìgbà táwọn ń padà sílé làwọn fẹ́ ká èso mọ́ngòrò kí wọ́n tó rí òkú níbẹ̀. Ṣùgbọ́n òun ò fọwọ́ kan eegun òkú kan ní tòun o. Ó lóun ò mọ̀gbà tí Kẹ́hìndé gbẹ̀yìn òun padà lọ kó àwọn eegun náà wálé. Ìgbà tó kó o dé ẹnu ya òun ń làwọn bá tọ́jú ẹ̀ sókè àjà. Nínú àlàyé tí ọ̀gá àgbà OSST kọ̀mándàǹtì Olúṣẹ́gun Ìdòwú ṣe fákọ̀ròyìn Tribune lórí ìṣẹ̀lẹ̀ yìí, ó ní àwọn èèyàn àdúgbò Bárẹ́ ni wọ́n rí Dauda tó ti mutí yó bí irú lọ́jọ́ kan ló bá bẹ̀rẹ̀ sí wí kótókótó. Wọ́n ló ń fọwọ́ sọ̀yà pé òun ò ní pẹ́ dolówó yalumọ ní tòun o, torí gbogbo ètùtù ọlà òun ti fẹ́rẹ̀ pé tán, òun máa dọlọ́là níṣẹ́jú àwọn ọ̀tá òun. Wọ́n ní bó ṣe ń darin ló ń gbé e. Wọ́n láwọn èèyàn kọ́kọ́ rò pé ọ̀mùtí gbàgbé ìṣẹ́ yìí ló máa wà nídìí báwọn adìyẹ àti ẹran ṣe ń sọnù léraléra lágbègbè náà ni. Ṣùgbọ́n Dauda kò dákẹ́, níṣe ló tún fàwọn olè agbádìyẹ àti ajíṣuwà kan tọ́wọ́ pálábá wọn ségi láìpẹ́ ládùúgbò náà ṣe yẹ̀yẹ́. Ibẹ̀ ló sì ti fẹnu kò. Wọ́n láwọn ọ̀rẹ́ ẹ̀ kan tí wọ́n fura pé àwọn ló ń pòwe mọ́ ni wọ́n lọ ta ẹ̀ṣọ́ aláàbò lólobó pé ṣáàgó ń búgbò ẹ̀dá kan lásán láfurasí yìí. Wọ́n lóun náà lẹ́bọ lẹ́rù. Wọ́n ní kí wọ́n lọ túlé ẹ̀ dáadáa. Ibẹ̀ sì làkàrà ti tú sépo. Wọ́n ní Kẹ́hìndé jẹ́wọ́ pé òun ò mọ bí agbárí òkú táwọn tọ́jú ṣe pòórá tó jẹ́ àwọn eegun yòókù ló wà níbẹ̀. Wọ́n ló tún dárúkọ àwọn méjì kan, Faláfọlọ àti Àpísìn. Ó láwọn jọ rí òkú ọjọ́ náà ni. Ó láṣọ àǹkàrá pupa kan ló wà lọ́rùn òkú náà. Ó sì jọ pé níṣe làwọn olubi kan pa á tí wọ́n sì ju òkú ẹ̀ dànù. Kọ̀mándàǹtì Olúṣẹ́gun láwọn ti fa àwọn afurasí náà lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ ní ẹ̀ka tẹ̀sán tóògèètì Ìbàdàn pẹ̀lú ẹsíbíìtì eegun òkú gbígbẹ náà. Wọ́n sì ṣì ń báṣẹ́ lọ láti wá àwọn yòókù tọ́rọ̀ yìí kàn láwárí. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.